ṣé wọ́n mọ̀ wípé àtìgbà tí ọkọ ẹ ti travel mi ò ti tọ́jú ara ẹ̀ mọ́? A kò ṣe ra anyhow. Ṣé o? Babes, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ẹgbẹ́ orin mi kúrò lẹ́nu yín náà. Ìyá ọkọ mi ló ń pè mí. Kò mọjọ́ ọkùnrin lọ. Rubbish. Ẹlẹ́sìn. Lady B, kí ló ṣẹlẹ̀? Ṣé bọ́ọ̀rẹ̀ wa ni ṣé wà tí ẹni jà ti tẹ́lẹ̀ ni? Ọ̀rẹ́ wa ní ta ni? Ẹ jọ̀ọ́ o. Iye ẹgbẹ́ mọ iye ọmọ tó bí. Tí ó bá ṣe nǹkan tó dé tó ní ká wá rò nǹkan tí mo kàn wò pé kéèyàn má kàn ta dànù bẹ́ẹ̀ yẹn. Irú eléyìí. Sọ pé Ayọ̀délé tó ń sọ yìí gan tó ṣe ọkọ mi o, ìyá ọkọ mi o. Ṣé o pé èmi ni bọ̀bọ́ yẹn kọ́kọ́ tó ṣá? Èmi ló kọ́kọ́ ń fún lójú lówó kan ṣe sí náà. Kí ló rí bí dùn fún ni? Sórí ìgbà yẹn gangan ni mo gbà wípé àjẹ́ pọ́nbélé ni mọ́mí ìbùdó. Mi ò lè parọ́ mọ́ wọn. Ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tí mo fẹ́ máa parọ́? Àjẹ́ nìyẹn. Níṣẹ́ ló lọ so bọ̀bọ́ yẹn mọ́lẹ̀. Ó dàbí pé wọ́n format mi kúrò lórí bọ̀bọ́ yẹn ni. Ó sọ̀rọ̀ ẹ̀ di jàgùdà pálí ọ̀run ṣùlà kárò kú sí lọ́rọ̀ bídò ni. I'm telling you. Ọ̀rẹ́ mi ṣorí tó bá ti fi oògùn di ọkùnrin mọ́lẹ̀. Tó bá ti fi oògùn fẹ́ ọkùnrin bó ṣe máa ń ṣe nìyẹn. Ó máa padà ká lójú ẹbí bánà ni. Eléyìí tó yẹ pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Tí ó bá wá kí n ṣọpẹ́ lọ́pẹ́ mi. Tí mò ń bọ̀ lọ́sàn-án tí mò ń bọ̀ lálẹ́. Alábọ̀dọ̀ aya wọn bára kí. Iṣẹ́ tí mò ń ṣe ìwọ̀nba tí mò ń ṣe tí mò ń gbà tọrọ kọ́bọ̀ yìí òun náà mo fi ń fún lóúnjẹ kí má bàa kó wọn àtọmọ ẹ̀. Tó bá tọ́jú ẹ ta ló tún máa tọ́jú ẹ. A máa ṣe tiwa fọ́lọ́run náà. Movie yẹn. Ó dùn bàjẹ́. Mo sọ fẹ́ rẹ̀ mi gan-an. Ìbínú pé mo máa recommend movie kan fún o pé ó dẹ̀ máa love ẹ̀. Ọ̀rẹ́ mi sórí ó ní movie kan tí mo fẹ́ introduce ẹ sí. Wàá máa love ẹ o.